Aláròyé máa wí o. Nítorí Banga, pásítọ̀ yìnbọn pa ọmọ kan lọ́jọ́ àìsùn ọdún tuntun. Ọwọ́ àwọn agbófinró ti tẹ Reverend Father Joseph Nyilaya, àgbà pásítọ̀ ìjọ kátólíìkì St. Columbus Catholic Church tó wà nílùú Amaimo, ìjọba ìbílẹ̀ Ìkéduru nípínlẹ̀ Imo, nítorí bó ṣe bínú yìnbọn pa ọmọ kékeré kan nítorí Banga tí yẹn ń yìn. Gẹ́gẹ́ bí àwọn aráàlú náà ṣe sọ, nítorí bí ọmọ náà ṣe ju Banga sínú ṣọ́ọ̀ṣì ni pásítọ̀ kátólíìkì náà ṣe bínú fa ìbọn yọ tó sì yìn fọmọ náà. Ní nǹkan bíi aago 11 kù ìṣẹ́jú 15 lálẹ́ ọjọ́ ìṣẹ́gun túsídẹ̀ẹ́ ọjọ́ 21 oṣù kejìlá ọdún 2024, lásìkò tí gbogbo ayé ń gbáradì láti wọnú ọdún tuntun táwọn ọmọdé sì ń fi ayọ̀ àyọ̀jù ju Banga, níṣẹ̀lẹ̀ náà wáyé. Òwúyá kan nínú ìlú náà tó bá àwọn ìròyìn sọ̀rọ̀ ṣàlàyé pé pásítọ̀ náà kò mọ̀ọ́mọ̀ pa ọmọ tó kú ọ̀hún o, ó ṣèṣì ni. Òní bàbá náà ti ń kìlọ̀ fáwọn ọmọ wẹ́wẹ́ tí wọ́n ń yin Banga ní agbègbè náà láti má ṣe jù ú sínú ṣọ́ọ̀ṣì mọ́. Ọ̀kan nínú àwọn ọmọ náà tó ṣàìgbọràn pẹ̀lú bó ṣe jù ú síbẹ̀ lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ ìkìlọ̀ ló bí pásítọ̀ náà nínú tó fi yìnbọn sókè láti tú wọn ká, àmọ́ tí ọta ìbọn bá ọmọ kan lásìkò tó ń gbé ọwọ́ ìbọn bọ̀ wá sílẹ̀ padà. Ìṣẹ̀lẹ̀ tó ti da gbogbo ìlú náà rú tó sì kó ìbànújẹ́ ńlá bá wọn yìí ni Henry Okoye tí í ṣe agbẹnusọ ọlọ́pàá ìpínlẹ̀ Imo ti fìdí ẹ̀ múlẹ̀, àti pé wọ́n ti fi páńpẹ́ òfin gbé pásítọ̀ náà. Ó ní a ti fi páńpẹ́ ọba gbé priest yẹn, wọ́n sì ti gbé òkú ọmọ náà lọ sí mọ́ṣúárì ata Ìkéduru. Ó ní àwọn ti bẹ̀rẹ̀ ìwádìí lórí ọ̀rọ̀ ọ̀hún, àti pé ìwádìí fínífíní táwọn ọlọ́pàá fẹ́ ṣe yóò túbọ̀ tan ìmọ́lẹ̀ sí ohun yòówù tó ṣokùnfà ìṣẹ̀lẹ̀ náà. Monísọ́lá Sàká ló ṣàkójọpọ̀ ìròyìn ọ̀hún fún Aláròyé online television.